Thank you very much. We'll still come in case you're just joining us and you're wondering what is going on here. This is the Yoruba Day 2024 put together by Yoruba Heritage and Cultural Association of Victoria. They're the one putting this together. It's one way on dry to Sunny Bay. Because I was an for now to that one. One me to your back, a contagion, one day, one will make it ocean and be out of the door. And you go back on that particle, yeah. Yoruba Day, don't share the bill. I mean, what's most of you. Abájídé Kúráyọ̀ sí ló kọ́ mi, èmi gangan mò ń túkọ̀ ètò MC tó kájú ẹ̀ ní mí. Bóyá èyí wá fẹ́ ṣayẹyẹ mi, bóyá party birthday lẹ fẹ́ ṣe àbí ẹ fẹ́ ṣe whatever it is tẹ́ bá fẹ́ ṣe. Ẹ̀yà pè mí, wedding ni gbogbo ẹ̀ ó wà nílẹ̀ dáadáa. A máa yọ fún ilé ẹ̀kọ́ kan ní lè gbà tó dábì lójú bẹ̀. Right now we're going to continue the Proverb challenge. We are waiting for table 10 and table what? Table 14. Table 10 and table 14, can we have your representatives here, please? Table 10, table 14, your representatives, please send them here. Table 10, table 14. Ẹ jọ̀ọ́ Roger Muso lókun. Ṣé Fọlá ló ń bọ̀? Ó yá ti bí ẹgbẹ́ nílé. Fọlá ó yá gbéra. Table 10 and table 14, please send someone here. Baba, ẹ bá bọ̀ sà, ẹ̀yin náà wà ní table 14. Ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá, àbí table 10 ní àbí? Table 10. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Bàbá ẹ̀jọ́ mi tó gbé yín nìyẹn o. Mi tó gbé yín nìyẹn sà. Table 10 ti wà ní ẹ̀rú tí ń ba table 14. Àwọn tó wà ní table 14 wọ́n ti ń gbọ̀n wípé báwo la ẹ fẹ́ ṣe? Tẹ́lẹ̀ bá bàyẹ̀ ẹ máa bọ̀ table 14 dà. Ẹ fi wọ́n hàn mí, àwọn dà. Ẹ jẹ́ wá wọn lọ. Ẹ jẹ́ bókè ò bá lọ bá mọ̀ ọ́n mọ̀. Wọ́n máa lọ bókè. Table 14 ẹ̀yìn dà. Table 14 dà. Wá table 14. Ẹ̀rù wá ń pa gbogbo wọn. Table 14 ẹ má gbọ̀n ẹ má fọ́. Table 14 àní ẹ má fọ́ sẹ́ báyìí. Ẹ tún wọn láṣìírí náà. Table 14 dà. Table 14 dà. Tá a bá ràgbọ̀n. Àáfò òbẹ̀ ṣẹ̀wọ̀n. Ṣé table 14 rèé? Table 14 lélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá gbé fóònù sétí èmi rẹ̀ ń pè nọ́mbà mi ò dẹ̀ lọ mo ti pa. Table 14 ṣé table 14 lélẹ̀ 14 ni ẹ̀gbọ́n ẹ̀ máa bọ̀ ẹgbẹ́ra ẹ bá ń gbé ẹ̀gbọ́n ẹ̀ dìde ẹ bá ń gbé bọ̀dá ẹ̀ dìde pápápá ṣé wá gbé wọn fúnra ara tèmi bọ̀dá bóde dá ń gbé bọ̀dá ẹ̀ máa bọ̀ ẹ bá ń gbé bọ̀dá ẹ bá ń pa àtẹ́wọ́ fún ọjà rẹ̀. Ẹ bá ń gbé bọ̀dá yẹn dìde bọ̀dá dáadáa ẹ bá ń pa àtẹ́wọ́ fún wọn èmi àti bọ̀dá yẹn lọ́jọ́ ètò lónìí ẹ bá fẹ́ máa fọ́ kí ẹ fẹ́ máa fọ́ ẹ̀gbọ́n tẹ bá ṣì gan ó bà ní kò bàjẹ́ náà ẹ jẹ́ àjọ máa nìṣó níbẹ̀ àbí ìgbà tí mò ń sọ òye yín òwe márùn-ún ni tẹ bá dẹ̀ àǹtí yẹn fẹ́ dá sówe you want to dá sówe. Bring it. Oh my God! Àǹtí ti fẹ́ gbé microphone sá lọ ẹ̀dàpọ̀ ẹgbà ní ẹ̀làjà. Ọ̀rẹ́ bàbá ẹ máa súnmọ́ adúlé ẹ̀yà rẹ̀. Ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn àwọn Nàìjíríà fẹ́ mú orúkọ yín. Ọláyẹmí ẹ bá ń fa àmì ohùn sí orúkọ yẹn. Ẹ bá ń fi àmì ohùn sí orúkọ tẹ dáńsì yẹn. Àmì ohùn wọ́n ní kí ló ń já mi ohùn. Oh my God! Àmì ohùn Ọláyẹmí táwọn. Bàbá ẹ máa bọ̀ tẹ ẹ bá mọ ẹ máa bọ̀ ẹ bá ń fi àmì ohùn sí Ọláyẹmí ẹ bá mi fi àmì ohùn sí Ọláyẹmí àmì ohùn ẹ fi sí yes microphone ẹ̀tàn Ọláyẹmí yes rèmí wọ́n ṣì í ta ló gbàgbọ́ pé wọ́n ṣì í dádì wọ́n ṣì àbí ẹ máa bọ̀ sà. Ọláyẹmí ẹ bá ń fa mi ohùn sí pápápá àti ẹ ti fọwọ́ júwe bí ẹni mọ́ ń júwe ọ̀kan Ọláyẹmí ẹ bá ń sọ́sà. Wọ́n ní Domiremi ó di méjì wọ́n gbá àbí wọ́n ṣe èmi kan máa sọ pé àgbàlagbà gbà ta ló mọ Ọláyẹmí àti ẹ máa bọ̀ no ẹ máa bọ̀ ẹ̀yin ní Remi àwọn ní Domiremi àti ẹ máa bọ̀ Ọláyẹmí ẹ bá ń fa mi ohùn sí oh my God. Ẹ bá ń fa mi ohùn sí Ọláyẹmí. Remi náà pé oh my God. So múná láti sọ fún yín pé àwọn tó mú Remi ni wọ́n gbà á.
torí Ọláyẹmí remi àbí nǹkan tí mo sọ òye yìí bọ́dá bá ń dárúkọ yín fáwọn èèyàn ọmọ Nàìjíríà fẹ́ mọ orúkọ yín. Orúkọ mi ni Latif Ọláwálé Bello. Àfà àbí Alhaji Latif? Àfà ni mi o. Àfà Latif Ọláwálé Bello. Òwe márùn-ún lẹ máa pa. Ṣé ká bẹ̀rẹ̀ bí àbí ká bẹ̀rẹ̀ bí? Ẹ máa pa òwe márùn-ún fún wa lédè Yorùbá. Ṣé ká bẹ̀rẹ̀ bí àbí ká bẹ̀rẹ̀ bí ká ti bẹ̀rẹ̀? Kẹ́yìn bẹ̀rẹ̀ tí ó yẹ ẹja lọ márùn-ún ni àkọ́kọ́ óyá. Bámi nọmọ mi. Wọ́n ní bámi nọmọ mi yé. Óyá. Ẹ tí ì sọ́tàn. Wọ́n ní àwọn sì fẹ́ máa wò lọ tẹ́ ẹ bá lè pè kó wá pè ní ẹ tètè lọ pè báyìí kẹ́ tó sì tán. DJ Wise dà DJ Wise ó yá bá ọmọ gbéra DJ Wise gbéra bàbá. DJ Wise tẹ́ ẹ bá lé èèyàn lórí tébù yìí tẹ́ ẹ lè pè tó lè pè ní yí ẹ tètè pè báyìí torí àrọ́jọ́ músolókùn. DJ Wise ṣọ́gbọ́n àbọ̀ wá ẹ bá ń pa àtẹ́ fún DJ Wise olófẹ́ wá gba bọ̀dá ẹ lẹ̀. Fúnṣọ́ lélẹ̀ Fúnṣọ́ fẹ́ gba bí ẹ̀gbọ́n tó dá yín lójú ó yẹ kí lórúkọ yín. Orúkọ mi ni Fúnṣọ́ Ògúnsànyà. Ẹ bá mi fi àmì ọ̀hún sí Ògúnsànyà. Ẹ bá mi fi àmì ọ̀hún sí Ògúnsànyà náà wọ́n ní yes gún yes wọ́n gbà sàn níwájú báyìí yes ibo ni yàyà sí ó máa yà right now. Bọ̀dá ẹ ló gbà ẹ bá ń fa àmì ọ̀hún sí Ògúnsànyà ẹ fi sí dáadáa àmì ọ̀hún sí Ògúnsànyà ẹ ti fi sí báyẹn bí ẹ jẹ fi sí yẹn náà lébi ó ẹ bá fi sí ẹ bá ń fa àmì ọ̀hún sí Ògúnsànyà gàdé ẹ má bọ̀ mí ẹ bá ń fa àmì ọ̀hún sí Ògúnsànyà. Domi dodo. Ẹ sọ dáadáa mọ́mì. Domi dodo. Domi. Dodo. Mọ́mì tí o bá ṣe pé sẹ́wọ̀n bá gbé yín sókè. Bọ̀ ẹ máa lọ mọ́mì ló ẹ bá pàtẹ́wọ́ fún mi àwọn ọlọ́gbàá wọ́n gbà dáadáa. Óyá òwe márùn-ún a máa bẹ̀rẹ̀ láti bí àbí. Óyá ẹ bẹ̀rẹ̀ pápápá àròjọ́ mùsùlùkùn. Àkọ́kọ́ no ẹnìkan máa lọ́nu yín ẹnìkan máa lọ. Óyá ìyẹn máa lọ ẹ ṣeun. Óyá márùn-ún óyá. Àkọ́kọ́ wọ́n ní bá mi nọmọ mi yes. Wọ́n máa ní kò dénú ọlọ́mọ kẹ ṣóòótọ́ ni. Ẹ̀mú wa bàbá ẹja lọ wọ́n nù nìyẹn wọ́n nù. Dádì ẹgbẹ́ báyìí ẹgbẹ́ sẹ́nu báyìí ẹgbẹ́ kí ní ẹsẹ̀ ni kò gé èèyàn jẹ. Óyá. Bí ọwọ́ ẹni kò bá tẹkùn. Bàbá ní bọ́wọ́ ẹni ò bá tẹkùn kú dà Jésù. Wọ́n ní ẹni yẹn ò gbọ́dọ̀ lórí láyà kó béèrè ikú tó pa bàbá ńlá òun. Dádì ìtẹ́sọ̀ nìyà rèé ó di wọ́n. Ẹja lọ óyá. Bọ̀dá yẹn sọ wípé àgbàlagbà ò gbọ́dọ̀ wà ní Gbági market nìbàdàn. Kórí ọmọ tuntun wọ́. Wọ́n ní kórí wá lọ wọ́n ní wọ́n òṣì ní nínú ẹ̀ àwọn àgbà tó wà ń bí àgbà tó tó lé ni. Ó yẹ ẹja lọ bàbá ó di 2-1 báyẹn. Ẹ̀yìn ìpàkọ́ kò gbọ́ gèrè. Bàbá yẹn ní ẹ̀yìn ìpàkọ́ ò gbọ́ gèrè lọ́nà Èkó. Orí ẹlẹ́gàn ló dàrú. Wọ́n ní orí ẹlẹ́gàn ló stupid. Ó yẹ ẹja lọ tútù. Óyá. Tí n bá ti ka 1 to 3 tẹ́ ẹ bá ti gbà ó ti lọ nìyẹn. Ọwọ́ àgbàlagbà tó. Wọ́n ti sọ yẹn. Wọ́n ti sọ ẹnì ṣọ́ wọ́n ti sọ yes. Óyá. Tí n bá ti ka 1 to 3 tẹ́ ẹ bá ti gbà á máa fò nìyẹn 1 2 ọ̀hún 3 ó ti lọ. Óyá ẹ wà ní tútù. Àjèjé ọwọ́ kan gbẹ́rù dórí. Ẹ bá tún sọ sà. Àjèjé ọwọ́ kan gbẹ́rù dórí. Àjèjé ọwọ́ kan gbẹ́rù dórí. Ṣé wọ́n gbà á? Ṣé wọ́n sọ dáadáa? Sàá láàárín èmi àti ẹ mọ̀ pé wọn ò gbà á. Wọ́n ní àjèjé ọwọ́ kan wọ́n ní kò gbẹ́rù dórí. Ṣé bó ṣe yẹ kí wọ́n sọ nìyẹn? Mọ́mì kí lẹ sọ? Ẹlòmíì ni mo fẹ́ ẹlòmíì. Àjèjé ṣé wọ́n gbà á bí wọ́n ṣe? Dádì ẹ gbà á. So
màá sọ fún yín létà kò ń ṣe àjèjì ta ló fẹ́ sọ fún wọn dáadáa àjèjì dòdòdò ọwọ́ kan kò wá gbé ẹrù lórí ẹrù yẹn wúwo ní sáà ẹrù tí o bá wọ ọkàn máa gbé ọ̀rẹ́ náà ẹ ṣì wà ní tútù óyá tútù lẹ́wà àpòrá ìwà wà ní hot seat kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́n ẹni ilé orí kankan sọ óyá ti ẹlọmẹ́lòmíì wá ẹlọmẹ́lòmíì wá pápápá dádì ẹ ti ń lì ìdíwọ́ báyẹn óyá ẹ fún mi sí. bàbá ní pé àpájọ ọwọ́ ṣé wọ́n tún gbà yẹn a máa fún wọn àbí torí kò ń ṣe àpájọ ọwọ́ àgbájọ ọwọ́ ni àgbájọ ọwọ́ pé a kó ọwọ́ jọ báyìí la máa fi sọ àyà kò kì í ṣe ọwọ́ kan báyìí a máa ń fi àgbájọ ọwọ́ sọ ọ̀yà ó ti yẹ yín ta ló ń bọ̀ ọmọ yẹn tá a bá ti rí èèyàn wá ní table 14 a jẹ́ pé bọ̀dá onígò ẹ máa bọ̀ náà ẹ bá ń gbé ẹ̀gbọ́n. Alright now, so dáadé ẹ máa lọ ṣe o ẹ máa lọ ẹ̀yin lẹ win báyẹn torí wọ́n sá lọ ni. Alright now, so right now níbi tá a dé dúró báyìí ohun tá a máa ṣe ni pé a ní gbé tébù mọ́ màá fún ara mi rìn wá rí lọ ẹni tí n bá ti mú kò lè yẹun torí má yẹun láṣẹ kí ni òun la fa wo dá àbí ìbọn tí mo sọ yìí màá wá lọ báyìí màá wá báyìí mọ́mí olùkọ́ mọ́mí olùkọ́ ẹ máa bọ̀ ẹ̀yin là ń pè ẹ máa bọ̀ mọ́mí olùkọ́ ẹgbà ẹ̀yẹ ṣàdúró síwájú ẹ̀ yẹn ẹ ṣàrà dúró sílẹ̀ yẹn ti mo ti rí àwọn mú lápá abẹ yẹn oh my god ìbò ni mo yíyà yé yẹsà ẹjẹ àlọ ẹgbẹ́ bọ́ọ̀lù ẹjẹ àlọ mo fẹ́ lọ fún ọ lọ́wọ́ ni o tí gbogbo òwe ẹ̀yin jẹ́ òwe wò lórí ẹ máa bọ̀ bàbá ẹ̀yà ẹ̀sùn sọ́wọ́ wájú ẹ̀sùn síwájú dáadáa yes ẹ̀sùn mọ́ mi bàbá ẹ bá ń dárúkọ yín fún àwọn èèyàn àwọn Yorùbá pàtàkì tó wà bí wọ́n mọ̀ yín dáadáa. Orúkọ mi ni Alàgbà Ọládàpọ̀. Rédòdò Rémídòdò ní Alàgbà Ọládàpọ̀ ń jẹ́ óyá ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn. Wọ́n ní orúkọ wọn ní Alhaja Mariam Abdulsalam. Ókè iṣẹ́ máa ń tẹ́ fẹ́ ṣe àròjọ mùsùlùkùn òwe márùn-ún ni ṣé ká bẹ̀rẹ̀ bí àbí ká bẹ̀rẹ̀ bí ibo ni ká ti bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ó yẹ bá mú óyá òwe márùn-ún óyá. Ilé la wò ká tó sọmọ lórúkọ. Wọ́n ní pé ilé la máa wò ká tó mọ orúkọ tí a máa sọ ọmọ ìyẹn àkọ́kọ́ àwọn gédéńgbé ẹ bá mú óyá pápápá óyá. Màmá yẹn ní pé gbogbo aláǹgbá ló dá ikùn délẹ̀ ló ń ṣe press up àmọ́ tó ní stomach ache inú wọn oh my god ẹ já lọ one. Kárìn ká pọ̀ yíyẹ. Kásà bàbá yẹn ń jí orí pàṣólò wọ́n ní kárìn ká pọ̀ wọ́n ní yẹlọ́yẹni tẹ́ bá lọ bọ́ sọ́wọ́ operation burst. Wọ́n ní tí bọ̀dá Kúnlé ò bá pa ni pé bọ̀dá Túndé ò lè pààyàn ó ní mélòó ó ní 3 àbí 2 ok. Má bá mi jẹ́ àdùn ìgbẹ́lẹ́rù rẹ̀ ń gbé. Wọ́n ní má bá mi jẹ́ àdùn kásà ìgbẹ́lẹ́rù rẹ̀ ń gbé oh my god ẹ já lọ. Màmá yẹn ní ọmọ tó ní ìyá àwọn ò ní sùn ọ̀hún gan kí ni ó sùn tì ẹ já lọ ó ní mẹ́ta. Ọwọ́ ọmọdé ò tún pẹpẹ. Wọ́n ti sọ tẹ́lẹ̀ no àwọn kan ti sọ tẹ́lẹ̀ wọ́n ti sọ no tẹ́lá ti kọ́ lẹ̀ ńkọ́ ẹ já lọ wọ́n ti sọ tẹ́lẹ̀ ẹ̀sọ̀ mi óyá. Adìyẹ funfun. Àgbà adìyẹ. Ó ní àgbà adìyẹ kásà Yorùbá ló bá gbogbo wọn óyá. Wọ́n ní bí iná bá ń jó ni tó ń jọmọ ẹni yé kí lẹ pé tó tún wá ń jọmọ ẹni sí kásà wọ́n wà selfish óyá. Tí igi bá rẹ luge. Wọ́n ní tí igi bá rẹ luge lóko wọ́n ní tí sàlẹ̀ la máa ṣe kí ni ti sàlẹ̀ la máa kọ́kọ́ gbé tó ń kéde pé oh my god ó kọ ẹyọ kọ̀ọ̀kan. Wọ́n ní ìdúró sí fún ìgbọ̀ yín dáadáa ìdúró sí ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbé odó mi ó di draw ó ní akẹ́ ẹ̀dọ́ kẹ́ ẹ tó lọ
gbọ́dọ̀ mú wínà kẹ́ ẹ tó lọ ẹ ṣe sùúrù ẹ máa bá mi fi àmì ohùn sí Afọláyan. Afọláyan. Yes. Rere ní rere. Ẹ tún sọ ẹjọ. Afọláyan yes. Rere ní rere. Rere ní rere. Ẹ bá mi fi àmì ohùn sí Afọláyan. Ẹ sọ dáadáa. Rere kí lẹ gbé. Distinguished ladies and gentlemen, I have the honor to tell you that the winner for this competition, Alhaja ló gbégbá orókè. Torí pé Afọláyan rere mire kò sí rere tẹ́ ẹ fi parí ẹ̀ lẹ́yìn yẹn. Nítorí ìdí èyí, ẹ jẹ mí ní $10,000. Alright now, we are going to another table. Alright, table 20 àti table 23. Àwọn table 20. Table 23, can we have you please? Can we have you table 20, 23? Table 20 sir? 23, ẹ bá bọ̀ sir, ẹ bá bọ̀. Table 20, hold on. Table 20 da. Table 20, kò sí. President ẹ̀jẹ̀ ní sir, ẹ bá bọ̀ sir. Ẹ bá bọ̀, ẹ bá bọ̀. Ẹ̀yin àti bá mi. Ẹ̀yin àti bá mi mi ò sí bẹ́ẹ̀ o a máa jọ wò ó ti yẹ yín lórí tí yín báyìí tẹ́ bá ti ṣòwe márùn yẹn tán màá tún wá gbé yín lọ another angle mi ò sí bẹ́ẹ̀ o ibo ká ti bẹ̀rẹ̀ òwe márùn ni bó ni ká ti bẹ̀rẹ̀ dádì bó ni ká ti bẹ̀rẹ̀ sà ká bẹ̀rẹ̀ bí oya tokini tokeji danda lutu eba la Jésù òyìnbó ṣu kẹtẹkù lọta kẹtẹkù ọlá mi lolo ẹba bí ẹba dadi ẹja bẹ̀rẹ̀ bí sà òwe dadi ẹba mi sọ̀rọ̀ sí microphone yẹn bí ẹ sà bàbá sọ wípé ewu ń bẹ ó dúró sóko lóńgẹ lóńgẹ tó lóko fúnra rẹ̀ gan ewu ní ẹja lọ. Àìgbọ́fálà wo. Bàbá ní pé àìgbọ́fálà kọjú sí sánmọ̀. Ifá kan ò sí ní para. Wọ́n ní ifá kan ò sí ń para. Ó di bẹ́ẹ̀ ọkẹ̀yẹ kọ̀ọ̀kan wá wà nìyẹn. Ilé ọba tó jóná. Kásà. Bàbá ní pé ilé ọba tí wọ́n sọná sí nígbà tí ilé Aláàfin Olúbàdàn tó náà jọ sí. Ilé ẹwà olókùn sí. Ẹ já lọ. Àìtètè mólè. Táì. Olè mólógo. Wọ́n ní tí èèyàn bá gbọ́ra ẹ̀ tí èèyàn tètè àrẹ́sì olè. Wọ́n ní olè yẹn gan máa pe olóko ló máa sọ olóko ní victim. Láti ẹja lọ. Ó ní mélòó lónìí báyìí. Méjì ó yẹ ẹja lọ. Bàbá ní pé bá mi fún ọmọ mi lẹ́gbà. Wọ́n ní kò mà dénú ọlọ́mọkẹ́. Ókè ẹja lọ. Iná ilé ọmọ ẹranko máa yá. Kásà wọ́n ní pé ẹja súnwájú díẹ̀ sà. Ẹ bá mi súnwájú díẹ̀ sà. Wọ́n ní pé iná dé òun ní ọmọ ẹranko ló máa yá gbẹ̀yìn. Ẹja lọ dádì, ẹja lọ. Óyá. Tí bá ní ká 1 to 3, a máa fò nìyẹn. Ení bí ení. Èjì bí èjì. Táwọn ẹ̀ta ń tagbá. Sá. Bàbá sọ wípé bó o ti wí náà wí ẹnì kan ò kì í pé bó o ti lọ́ọ́ wí. Ókè wọ́n gbà óyá ó di mélòó sà ó di 4 ẹja lọ. Ení bí ení èjì bí èjì mo mà ní bẹ́ẹ̀ gbé kalẹ̀ ení bí ení èjì bí èjì ẹ̀ta ìdágbá ẹ̀rín wọ̀rọ̀kọ̀ ókè a máa fò nìyẹn ó ti pọ̀ bàbá ló ń ṣe planning láti jẹta wọn ò tiẹ̀ tí ì sùn ẹ̀wọ́n á ní kó tó wá máa ṣe proverb challenge ẹ̀jẹ̀ lọ óyá. Bàbá sọ wípé ẹ̀yìnkùlé èèyàn òun lọ ká kọ́ 3 bedroom sí ibẹ̀ ló ń gbé wọ́n ní pé inú yàrá gangan la ṣe ní sòsè bóyá ẹ bá mú bóyá ẹ já lọ. Orí yeye ní mògùn. Bàbá ní pé orí yeye ló ń mògùn ta ìṣẹ̀ ló ṣe kí ni ta ìṣẹ̀ ló pa ọbẹ̀ ẹ bá ń pa àtẹ́wọ́ fún wọn. Alright now
kó tó di pé wọ́n lọ màá wá ní pé kó bá mi ṣe kó bá mi sọ kó bá mi fi àmì ohùn sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí bàbá ẹ bá mi fi àmì ohùn sí ajímájàsán. 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 Rẹ̀mí ní dòní. Wọ́n gbà á wọ́n ẹ̀ṣọ́ ó dá yín lójú. Ajímájàsán. Bẹ́ẹ̀ni. Rẹ̀mí ní dòní. Sà ẹ bá mi correct wọn sà. Wọ́n gbà á ajímájàsán. Ta ló sọ wípé wọn ò gbà á wọ́n mọ̀ wípé wọn ò gbà á ta ló fẹ́ sọ̀túnmọ̀ ẹ̀ fún wa ajímájàsán. Wọn ò gbà sẹ́ ọ ní ìkankan tẹ́ ẹ̀ ń yọ kó ń bẹ̀ tí wọn ò fi gbà á ta ló mọ̀ àwọn dà ẹ máa bọ̀ mọ́mí ẹ máa bọ̀ ajímájàsán ó ní ìkankan tẹ́ ẹ̀ ń yọ kó ń bẹ̀ tí wọn ò fi gbà á àǹtí ẹ bá ń gbé bọ́dì ẹ máa bọ̀ ẹ ṣe ń darí ẹ gbé bọ́dì ajímájàsán àwọn ò gbà wọn ò gbà ẹ bá ń sọ. Rẹ̀mí dòdò mi. Wọ́n ní pé rẹ̀mí dòdò mi ni ẹ bá ń fún àǹtí yẹn ń dòdò ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ jẹ dòdò ajímájàsán mo láyọ̀ láti sọ fún yín pé president wa wọ́n gbà dáadáa torí pé ajímájàsán rẹ̀mí kílẹ̀ pé rẹ̀mí mídòmí sà kẹ́yìn tó lọ sà ẹ bá mi fi àmì ohùn sí Gbọ́njúbọ́lá. 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 Gbàsá. Olúwa ẹjọ́ mo fẹ́ sáré tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì mi torí mo ń fi àwọn àgbàlagbà sí hot seat dádì láàárín èmi àti gbà á ta ló mọ̀ pé wọ́n gbà á ẹ ṣe kùn ó ẹbí rẹ́mi nímú torí wọ́n gbà dáadáa wọ́n ẹ bá pa àtẹ́wọ́ fún wọn ẹ ṣeun ẹ lè máa lọ ẹ jọ ṣé àwọn tó kàn ṣé wọ́n ti ṣe tán wọn ò tí ì ṣe tán àbí tó bá ti ṣe tán ẹ̀yẹ kàn náwó sí mi lọ́ọ̀kan kí n lè mọ̀ wípé àti ṣe tán ká lè tẹ̀ sọ́wọ́ wájú ọ̀rẹ́ náà ẹ jẹ́ àtúpẹ́ àwọn ìjókòó míì tábà pé àwọn ìjókòó míì àbí kí n tiẹ̀ béèrè wípé ẹ jọ̀ọ́ kí lóbìnrin dúró tì ilé ọkọ ṣé ọkọ ni àbí ọmọ kí ni obìnrin dúró tì ilé ọkọ ni àbí ọmọ ṣé mo lè rí obìnrin tó wà nílé ọkọ torí ọkọ kó jáde èèyàn kan péré ni o ẹnì kejì tó dẹ̀ wà nílé ọkọ torí ọmọ èèyàn tó wà nílé ọkọ torí ọmọ tá a jẹun ọmọ tí ò dẹ̀ ní fi ọwọ́ ẹ̀ gbọ́mọ sí ẹnì yẹn dà kó jáde pápápá èèyàn kan péré ni mo fẹ́ o obìnrin kan tó wà nílé ọkọ torí ọkọ àti tó wà nílé ọkọ torí ọmọ ẹ jọ̀ọ́ ohun tó kù tá a fẹ́ ṣe àti fẹ́ bẹ̀rẹ̀ tí bá ti padà dé a máa yànnà náà yẹn a lè máa mọ ìdí tí obìnrin fi wà nílé ọkọ.